Davido gba àwọn àṣẹ̀ṣẹ̀yọ ìràwọ̀ nídìí sí orin níyànjú. Gbajúgbajà olórin tàkasúfèé tí orúkọ rẹ̀ ń jẹ́ David Adeleke tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn túmọ̀ sí Davido ti gba àwọn olórin tuntun níyànjú láti máa fi Ọlọ́run sípò àkọ́kọ́ pàápàá lẹ́yìn tí wọ́n bá ti ṣe àṣeyọrí. Ó sì kìlọ̀ pé òkìkí àti ọrọ̀ máa mú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú lọ́wọ́. Davido sọ èyí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri láti ọjọ́ Ẹtì Friday tó kọjá. Ó ní àwọn olórin tó ń bọ̀ gbọ́dọ̀ gbàgbọ́ nínú ara wọn, kí wọ́n máa ṣiṣẹ́ takuntakun lórí iṣẹ́ orin wọn, kí wọ́n sì má ṣe gbàgbé àwọn èèyàn rere tí ó ràn wọ́n lọ́wọ́ láti dé ibi gíga. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìfẹ́ sí iṣẹ́ ni, ìfọkànsìn àti ìgbìyànjú láti máa dára sí i ní gbogbo ìgbà ní àwọn nǹkan pàtàkì tó ràn òun lọ́wọ́ láti dé ipò tó ń wà nínú iṣẹ́ orin lónìí. Ó ní ìmọ̀ràn mi fún àwọn olórin tuntun ni pé àkọ́kọ́ ni kí wọ́n gbàgbọ́ nínú ara wọn, wọ́n sì ṣiṣẹ́ takuntakun lórí ìmúrin. Mo fẹ́ràn orin púpọ̀, mo sì máa ń fẹ́ láti máa dára sí i ní ìgbà gbogbo. Nígbà tí mo wà ní ọmọdé, mo máa ń kẹ́kọ̀ọ́ lórí ìtàkùn ayélujára YouTube àti lọ́wọ́ àwọn èèyàn tó yé mi káàkiri. Davido tún gba àwọn olórin tuntun níyànjú láti máa fi Ọlọ́run sípò àkọ́kọ́ nínú ayé wọn, pàápàá nígbà tí wọ́n bá di olókìkí. Ó ní ẹ̀kejì ni pé ẹ fẹ́ràn ohun tí ẹ̀ ń ṣe kí ẹ sì máa fi Ọlọ́run sí ipò àkọ́kọ́ pàápàá nígbà tí ẹ bá ti ṣe àṣeyọrí, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ló wà tí ó tẹ̀lé àṣeyọrí nínú.